يا جنج يا وكيل أجب لي يا جلج ميوش بحق هيروش ميروش كلد يوش جلد يوش توكلوا بجلب الفدة في هذه البلد آجلا بحق إبريت من الجن أي مكان أو كرها الله يا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. Adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run bá tí ó wò nínú àánú rẹ̀ láti ṣe wá ní mùsùlùmí. Ó tún wá jẹ́ kí a gbọ́ ní tí wọ́n ń pè ní Islam, ó jẹ́ a gbọ́ yé níwọ̀nba. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ̀ọ́ kó máa ṣàlékún àgbọ́yé náà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ rí i pé ntọ́lọ́run bá àlékè ọlá ń sọ fún wa náà ni pé wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ní ẹ páyà ọjọ́ kan o. Ọjọ́ wo ni? Ọjọ́ tó ṣe yí pé turja'una fihi ila Allah. Bó ṣe wulẹ̀ kẹ́ láyé kẹ́ sí gbogbo ẹ̀ tó kẹ́ bí àṣà ń gbà tá a kí ni wọ́n rí ọ̀gá ẹ̀ sí farapapa tó lórí ilẹ̀. Àwọn àṣà tó ti pẹ́ nù. Bó ṣe wulẹ̀ kẹ́ bragado tó, ẹ gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ kan turja'una fihi ila Allah. Wọ́n dá yín padà wá sọ́dọ̀ Allah, ọba tó dá yín. Thumma tuwaffa kullu nafsin ma kasabat. Wọ́n á máa san gbogbo ẹ̀mí, ẹ ti rí ẹ̀mí kọ̀ọ̀kan. Wọ́n máa san wọ́n lẹ́san. Ẹ̀mí tèèyàn yó gbẹ̀san tiẹ̀, ẹ̀mí tàlìjànnú yó gbẹ̀san tiẹ̀. Kódà ẹ̀mí àwọn ẹranko àwọn náà ṣe kí ni o, wọ́n gbẹ̀san tiwọn. Tó ló jẹ́ pé ní tí àwọn RMQK gbédè yìí nísìnyí, ẹ̀mí kan làwọn náà tún invite wá sí Nàìjíríà. Àwọn ẹ̀mí tí wọ́n wà níbi kan táwọn náà pẹpẹ ń bẹ̀. Wọ́n pè wọ́n wá sílẹ̀ Yorùbá pé kí wọ́n dalẹ̀ láàmú díẹ̀. Inú tí wọ́n máa dùn torí wọ́n máa ríṣẹ́ ṣe, wọ́n máa gbádùn ara wọn pẹ̀lú àwọn èèyàn. Ááyà tó sì báàkì pé wọ́n máa jẹ̀gbádùn pẹ̀lú àwọn èèyàn ń bẹ nínú Al-Qur'an. Ìyẹn la fi máa pariwo fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí, ẹ dákun, ẹ má jẹ́ wọn ó fi ẹ̀tàn ayé, ẹ má jẹ́ wọn ó fi gba tó dùn tó yẹ pé ìbẹ̀rẹ̀ nìkan ni ó ní kò ní níparí, ẹ má jẹ́ wọn fi gbà lọ́wọ́ wa. Gbogbo nǹkan ń pèpè sí nísìnyí tí gbogbo àwọn oníkálùkù ń lọ ọ̀tún, oníkálùkù ń lọ òsì ń lọ. Kódà ẹlòmíì bá ti ń sọ̀rọ̀, ẹlòmíì ó sì máa rò lẹ́mìí rẹ̀ pé sẹ́gbọ́, ẹ má jẹ́ wọn tàn wá o. Tábà ní parọ́ bí alèmí náà ò ní lọ join àwọn kinní o. Tí wọ́n sọ pé tí wọ́n bá sọ fún yàn pé yóò lówó. Tí wọ́n bá sọ fún yàn pé kò ní kú, irọ́ ni. Ààrẹ tí wọ́n gbé lọ ọ̀dọ̀ wọn tó kú, wàláhì inú àgbà àfáà tí wọ́n gbé lọ láti Markazi, wàláhì ó padà kú. So bákan náà nínú àwọn tí wọ́n jọ ń ṣe ìsìn, torí ìsìn làwọn náà ń ṣe, wọ́n kàn ń pè ní mọ̀ ni. Nínú àwọn tí wọ́n jọ ń ṣe ìsìn lọ́wọ́lọ́wọ́, a rí ọ̀gọ̀ọ̀rọ̀ tó yẹ pàdé àwọn ò tí gbà, táyé wọn ò tí dà. So tó jẹ́ pé nu kádàrá wọn, wọ́n sìn wọ́n wáyé ni, bí wọ́n ṣe máa sìn wọ́n kí ayé náà wọ́n tún sìn wọ́n lọ́dọ̀ àwọn ẹ̀mí. Ọlọ́run ní thumma tuwaffa kullu nafsin ma kasabat. Gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan á wà máa san wọ́n lẹ́san ní tí wọ́n gbé ayé wọn ṣe. Ọlọ́run ní wa hum la yuzlamun. A sì ní ṣàbòsí ẹnì kankan. Sọ̀rọ̀ mi lálẹ́ yìí kì í sọ̀rọ̀ kan tí mo fẹ́ kó gùn púpọ̀. Ìní jẹ́ kó gùn nígbà ọ̀rá kéékèèké. Tí n bá ti wá sọ̀rọ̀ náà tán, oníkálùkù wá ronú sí i. A jọ ronú sí i. Oníkálùkù ìwà máa rán wa létí pé iṣẹ́ méjì kan ń bẹ tí gbogbo wa jọ gbà.
mo lọ lé kí kọ́ ló sọ pé mo fẹ́ ṣe é, ìlọ lé kí kọ́ ló sọ pé mo láwùjáre pé ní òjé ń ṣe kí náà ní sí àkọ́kọ́ èmi ò lè mọ́ sọ. Al-amru bil ma'ruf, gbogbo àyíká yìí tá a bá bára wa a gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa, a gbọ́dọ̀ máa sọ dáadáa. Man kana yu'minu billah, Ànábì ní gbogbo ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́hun wal yawmil akhir, tó sì gbà pọ́jọ́ kan ọjọ́ kan ìní tí ò ní sí nǹkan kan mọ́, mo fẹ́ ṣiṣẹ́ ò ní sí, kódà mo fẹ́ kírun ò ní sí, mo fẹ́ gbààwẹ̀ ò ní sí, ọjọ́ kan ìtumọ̀ ẹ̀ ní pé ọjọ́ tó yẹ kí gbogbo iṣẹ́ téèyàn ń ṣe láyé ọjọ́ náà ni ó dópin, ìṣẹ̀mí ayé tayé yóò dópin. Thumma al-amru bil ma'ruf nù, Ànábì wa ni man kana yu'minu billahi wal yawmil akhir, gbogbo bá nígbàgbọ́ sọ́lọ́hun tó sì nígbàgbọ́ sọ́jọ́ kẹyìn ẹ̀ tá ń pè lọ́jọ́ kíyámà, ó ní falyakul khayra, ọ̀rọ̀ dáadáa ni kó máa sọ jáde lẹ́nu, àti alayhi an ya'mura bil ma'ruf, ọ̀dọ̀ ọ̀ràn yẹn fún kó pàṣẹ dáadáa. Falyakul khayran, Ànábì ní kó sọ dáadáa, inú kí yóò sọ dáadáa ní kárẹ́ ni tí ń wọgbó lọ ká fi ọ̀rọ̀ rẹ̀ pé padà pé mọ́ wọgbó. Falyakul khayran, ẹ sọ̀rọ̀ rẹ̀, Ànábì wa ní aw liyasmut, àbí kẹ́ dákẹ́. Ìsòyìn ló jẹ́ kí n mú tọ́pìkì alẹ́ wáyé pé àwọn ògan ni wọ́n ṣe àkóbá fọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ lórí ilẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí. Àmọ́ ẹyọkan tí nǹkan ní fi kún púpọ̀ ni pé ìní dákọ̀ àwọn èèyàn pọ̀, nǹkan play fídíò méjì, kódà fídíò kan bẹ tó yẹ kí n fi ṣe kẹta, àmọ́ kádà Ọlọ́run ò jẹ́ kí n tètè rí kó tó di pé mo wá bẹ̀rẹ̀ prógrámù yìí. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ nù al-amru bil ma'ruf, ìmá pàṣẹ dáadáa. Ẹlẹ́ẹ̀kejì ní tó ṣe wípé nípò tí mo sọ ń bẹ̀rẹ̀ pé kò sáwíjàre pé ẹ̀yin mo lọ lé ké ó ìyìn lọ lé ké ní òjé máa ṣe, kò sáwíjàre o. An-nahyu anil munkar, ìmá kọ̀bàjẹ́ láyè káyè tá a bá wà, ìyìn l'Ànábì bá wa pín sí mẹ́ta nínú hadithi Abu Sa'id al-Khudri alayhi ridwanullah. ń sọ fún ayé pé ní Ànábì ní tá a bá rí ntọ́kan kọ̀, ọwọ́ bá wa ó gbé bá ṣe kọ́, ó gbé sí level by level. ń level alákọ̀ọ́kọ́ ká kọ́ pẹ̀lú ọwọ́, falyughayyirhu biyadihi, fọwọ́ rẹ̀ kọ́, ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí yóò fọwọ́ kọ́. tábà lọ wo ìfọwọ́kọ́ yẹn kò kárí gbogbo wa, ó kárí bí àwọn ìjọba, ó kárí àwọn aláṣẹ. sọ àwọn tó yẹ pé wọ́n sọ fún yẹn pé ó yá ẹ lọ ẹsìkìtì lágbájá, ẹ lọ fún lágbájá ń búlálà, bóyá ó mutí lápèjúwe, ẹ nà á lẹ́gba, bóyá ó ṣe sìná lápèjúwe, ẹ gé lọ́wọ́, bóyá ó jalè lápèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. falyughayyirhu biyadihi, falyughayyirhu biyadihi, a gbọ́dọ̀ wáyùntì lọ́dọ̀ bàbá sáwọn ọmọ rẹ̀. falyughayyirhu biyadihi, a gbọ́dọ̀ wáyùntì lọ́dọ̀ àwọn ìyá sáwọn ọmọ wọn. kò ní jẹ́ lílù tí ó kópa lára bá wọn ni, àmọ́ yóò jẹ́ lílù èyí tó ṣe yí pé ad-darbu yabra wa yabqa al-ilmu wal-adab. lílù tá ń lo àwọn ọmọ yóò tán jọ kan o, yóò wá ṣẹ́kù ẹ̀kọ́ tá a kọ́ wọn, yóò ṣẹ́kù ìmọ̀ tá a fẹ́ kí wọ́n mọ̀. la tahzananna ala as-sibyani in duribu fad-darbu yabra wa yabqa al-ilmu wal-adab. kan náà àfa ó ní má bànújẹ́ kí wọ́n lu ọmọ rẹ̀, ilé ike ló mú lọ ní, ilé ìwé ló mú lọ ní, mọ́jẹ́ yẹn ọbọ̀ ọ̀nù jẹ́ pé ẹ ti lè lọ ọmọ ìjú òkè ní ká. ó ní fad-darbu yabra, lílù fẹ́ tánjọ́ kan, kò ní sẹ́ni tí ó lè lù wọ́n mọ́. ọmọ dàgbà dáàrin kan bàbá rẹ̀ gan ò ní lè pé ló kọ́ mọ́, bàbá rẹ̀ gan mọ̀ pọ́n lé ọmọ dàgbà dáàrin kan lọ́dọ̀ bàbá tó bá jọ ọmọ rẹ̀ tó yá rẹ̀ tó rìn bọ́nà tó rìn bí àwọn òbí rẹ̀ ṣe ní kó rìn, yóò dáàrin kan wọn ò ní lè là ó kọ́ mọ́ mọ́, wọ́n mọ̀ dáa pé sẹ́yìn pé lásìkò náà nísìnyí lílu ọmọ ti kú òbẹ̀ fọmọ ń bá wọn à lè lù ú. wa yabqa al-ilmu, ìmọ̀ tá à ń torí ẹ lù ú lánàá tí ń ṣe faradà fún ìmọ̀ náà ò ní kú lára rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbá ṣe kú lára rẹ̀ wọn, gẹ́gẹ́ bí ò ṣe sápò ẹgbà kankan lára rẹ̀ mọ́ wọn. àmọ́ yabqa al-ilmu, ìmọ̀ máa ṣẹ́kù lára ọmọ náà, wal-adabu, ẹ̀kọ́ náà sì máa ṣẹ́kù lára rẹ̀. àǹfààní lawla al-muallimu kana an-nasu kulluhumu shibhu al-baha'imi la ilmun wala adab. tí bá ṣe tàwọn olùkọ́, tí bá yẹ tàwọn àfà wàlúù sálàm, tí bá yẹ tàwọn teachers, lábẹ́ falyughayyirhu biyadihi láwa o, tí bá ṣe tàwọn atọ́nisọ́nà àtànjá àwọn olùmọ̀
tó yẹ pé gbogbo ẹ̀ ti ń kásẹ̀ ńlẹ̀ lónìí nísìn. Gbogbo àwọn tó ṣẹ́kù nú àwọn táwọn sọ pé olùmọ̀ ni wọ́n, àwọn gẹ́gẹ́ ni wọ́n encourage àwọn ọmọ lórí aburú lónìí. Tẹ́ bá lọ wo school tó jẹ́ ti aládàáni, tẹ́ bá lọ wo school tó jẹ́ ti tìjọba, tẹ́ bá lọ wo ilé kéwú aládàáni, tẹ́ bá lọ wo ilé kéwú aláfọwọ́, tọ́ra àwọn ilé kéwú kan ń bẹ àwọn àgbààgbà ni wọ́n dálẹ̀ nígbà tí wọ́n ń bẹ. Ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú nísìn wọn ò ní káì lọ́pọ̀lọpọ̀ ilé kéwú mọ́. Kí ló fà á? Ọ̀gọ̀rọ̀ àwọn àfáà àti rora wọn pin páyé àwọn ò lè dá. Mo wá ń bọ̀ ń bẹ díẹ̀díẹ̀. Ìníjọ́ pọ̀ inshallah yóò sì wù mí ká gbọ́ra wáyé. So tó wáyé pé timekeeper wa bá ń bẹ ní orí ètò kan wọn bá ní wò tó wá di pé 45 minutes ká máa dágbére àti lọ múra jùmọ̀ kọba lè kí ọlákọ̀jọ́ kó ṣe ní jùmọ̀ náà ní rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. falyughayyirhu biyadihi á padà sínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo ń fi yún bá kì í pé ní ìta máa fọwọ́ kọ̀ yẹn kò yèmí àti yín lẹ̀. Táwọn bá dépò aláṣẹ tàwọn ìjọba a gbọ́dọ̀ dépò aláṣẹ tinú ilé ara wa. Ànábì ní muru awladakum bis-salati li sab'in. Táwọn ọmọ yín bá ti wà lọ́mọ ọdún 7 ẹ pa wọ́n láṣẹ ìrun kíkí wadribuhum 'alayha li 'ashrin. Àmọ́ tí wọ́n bá ti kí lọ́mọ ọdún 10 ẹ má fi bùn wọn mọ́, ẹ má lù wọ́n. Dọ́rùbù tí ẹ sì ní ká lù wọ́n gairu mubarrah kìí ṣe pé bóyá lùlù pé ọgbọ̀dọ̀ gbápa lọ àbórí ẹgbọ̀dọ̀ ya rárá o. Wadribuhum 'alayha wa hum abnahu al-'ashr nínú riwaya mi. Kí wọ́n bá àmọ́ yà káàkiri. Ànábì ní fálì inú àdíthì Abu Sa'id là ń tú lọ́wọ́ ó ní falyughayyirhu biyadihi nínú. Ó gbé wa kúrò ní lẹ́fù eléyìn pé tí eléyìn ọ̀bá rọ̀ wá lọ́rùn. In lam yastati' ó ní kí ni o fabilisanihi. Tọ́lọ́wọ́ bá rọ̀yàn lọ́rùn ó kù tẹ́lẹ́nu. Ibi ẹlẹ́nu gbogbo alájọ kó sínú ẹ̀ àfọwọ́sí àfọwọ́kọ́ mọ́ ń kéw. Wọ́n kó síbẹ̀ tí wọ́n ká àwọn mọ́ ń kéw tán wọ́n sì dánilẹ́kọ̀ọ́ fún wa. Àmọ́ láwùjọ tilẹ̀ Yorùbá a mọ àwọn ilé ìkéwù kan tó yẹ pé táwọn bá ká àwọn mọ́ ń kéw tán pé àwọn ń ké onílẹ̀ ilé àbí nǹkan táwọn bá kọ́ mọ́ ń kéw tán wọ́n ò tún kọ́ ní pé sórí àyà yìí o mọ̀jẹ̀ wọ́n tọ́ ní bí wọ́n ṣe máa ń lò nílẹ̀ Yorùbá ó wà wọ ewé rere inú kankan àti ráìsì tó lè jẹ tán tó bá ti fọ alikari àti iná ó wà fi fọ ó fi ṣe ráìsì jẹ wọn ó rí e ni wọn mú ọ ni wọn yẹ ọ ní ọgbọ́dọ̀ rówó ibẹ̀ làwọn ọmọ ti ń bẹ̀rẹ̀ kéékèèké díẹ̀ mẹ. Ni mo sọ pé àwọn gẹ́gẹ́ ní ẹjẹ alákòóbá fáwọn àtàjọdọ láwùjọ ẹ̀yin àgbààgbà yìí ni ó tí ń gan pọ̀ ń bẹ o. So kò sì yé wa pé ṣé bẹ́ẹ̀ náà lẹ wá rora yín pin pé kò lè dáa fún yín tí ọba yẹ yín láàárọ̀ kò sọ pé kò lè yà ọmọ yín tí wọ́n yọ yín kúrò nù yà yín. Ẹwẹ̀ sí tẹ̀ ń fira yín ṣe nísìn. Ànábì wa ní fabilisanihi kí rẹ̀ ní bí ó ṣe kí ni kó lo ahọ́n rẹ̀. Èyí ò ní yọ́ mọ̀ ṣe déédéé ọ̀rọ̀ Ànábì tó ní nadhara Allahu imra'an sami'a maqalati fawa'aha fa'addaha kama sami'aha aw kama qala sallallahu alayhi wa sallam. Ànábì ní oríire ìdùnnú kọ́mọ bá ta ni kọ́mọ bọ́mọ nìyàn kan sami'a maqalati ọgbọ́rọ̀ pé wọ́n sọ pé mi Ànábì ni mo sọ báyìí fawa'aha ó sì lọ ṣe gbìyànjú àti gbọ́rọ̀ náà yé dáadáa ó gbọ́yé. Ó ní fa'addaha kama sami'aha dédé ń tó gbọ́hun tó gbọ́ yéhun kò yọ kú kò fi kún òun náà dẹ̀ ń dìlíva rẹ̀ ó sì dédé ballighu anni walau aya kò yọ kú ń bẹ̀ kò sì fi kún. So kí wọ́n máa lọ síbi tí mo ń lọ gangan ìyẹn mo fi yún kọ́kọ́ rán alé tí pé kò sáwíjàre fún wa o iṣẹ́ gbogbo wa ní o kò sáwíjàre pé yìí lọ lé ké o ní àyìn gbọ́yé ni nǹkan ti dá dédé tó ń fi ilẹ̀ nínú ìgbésí ayé rẹ tó fi ń fi dátà rẹ òkú o dédé náà ló fi ilẹ̀ tó fi gbọ́ nǹkan táyé rẹ ó fi dá o gbogbo ẹ̀ níbẹ̀ lórí mídíà bó o forí ire ń bẹ̀ ọba pàdé ń bẹ̀ bó o forí ibú ń bẹ̀ ọba pàdé ń bẹ̀ ní bá ti ń tàn báyìí àwọn ọmọ tó ń ṣe tán sí content ẹ̀rì tí wọ́n bá kán wọ́n lè jára wọn hòhò wọ́n lè ṣe ìsọ̀rọ̀fù kan mú omi kan dálẹ̀ wọ́n lè da omi síyàn ní wọ́n lè dèlùbọ́ elélùbọ́ nù nítorí wọ́n fẹ́ bùn lówó èyí tí wọ́n dànù yẹn tán láwọn fi ṣe content yẹn wọ́n rojọ́ rẹ̀ ìsọ̀rọ̀fù ni wọ́n ṣe tọ́lọ́ ní wala tusrifu innahu la yuhibbul musrifin àmọ́ àwọn ọ̀gbọ́ yé wọ́n sún mẹ́yìn tẹ́ gbọ́ yé ṣe ṣàlàyé ẹ̀ fún wọn
ipe nítorí pé ẹ fẹ́ ran nìkan lọ́wọ́ pẹ̀lú owó tí mẹ lọ́wọ́ yín owó 1xbet ò sí tẹ́ ń kó káàkiri náà owó 1xbet tẹ́ ń polówó promo code ẹ̀ fáwọn èèyàn ilẹ̀ Yorùbá wọn kálukú ọ̀sáfẹ́ àfẹ́ nítẹ́ lọ́rùn abẹ́lẹ́ ọba adédáwà kó jọ kó sì gbà láàyè tí ó nara tán fún kálukú wa Ọlọ́run ní tẹ́ bá lọ wọnú Suratul An'am aya 125 Ọlọ́run ní faman yuridillahu an yahdiyahu ẹni bá wọ Ọlọ́run láti ṣèmọ̀nà fún yashrah sadrahu lil Islam yóò kàn sígbáyà rẹ̀ lẹ̀kalẹ̀ fún ìgbà fún Ọlọ́run nítorí pé ìsìláàmù níbẹ̀ yẹn alìsìláàmù níbẹ̀ yẹn òun náà ni ìjuwọ́jú sẹ́lẹ̀ fún the oneness of Almighty Allah, the total submission to the oneness of Almighty Allah. Ìjuwọ́jú sẹ́lẹ̀ al-istislamu lillahi bit-tawhid. Ìjuwọ́jú sẹ́lẹ̀ fọ́kan ṣoṣo Ọlọ́run, a sì ń sọ fún gbogbo Mùsùlùmí pé sẹ́tì gbogbo àwọn ànábì Ọlọ́run wá jẹ́ láyé, ẹ máa dákọ̀ wọn, a máa sọ àyà tọ́lọ́run ti ń bá kí ẹ̀. Kódà ń gbà ń dáàrin kan, Ọlọ́run ní shara'a lakum mina-d-dini ma wassa bihi Nuha. In ta ṣe lófin kalẹ̀ sínú ẹ̀sìn tá a fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam dédé ń tá a fi sàsọ́ọ̀lẹ̀ fún ànábì Nuhu ni o sẹ́ẹ̀sì mọ̀ pé awwalur rasul àkọ́kọ́ jíṣẹ́ lórí ilẹ̀ ànábì Nuhu náà ni lọ́jọ́ náà wàá gbé wá bẹ́ẹ̀ pé ṣàrọ̀ àti ṣe lófin fún yín mínà díìnì nínú ẹ̀sìn tá a fi rán ànábì sí yín ma wassa bihi Nuha in tá a ṣe lásọ̀ọ́lẹ̀ fún ànábì Nuhu pé kí náà ní nǹkan náà ó ní inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. Ọlọ́run ànábì Nuhu sáwọn ọjọ́ rẹ̀ kó lọ máa ṣe kìlọ̀ fún wọn, ìwọ Nuhu ṣe kìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ kó tó di pé ìyà tó lágbára ó dé. Ànábì Nuhu kí wá lọ sọ fún wọn, ó ní ya qawmi, ó ní mo pè yín ìjọ mi, Ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún, ó nìkan ni ẹ tẹ̀lé. Iṣẹ́ ànábì Nuhu nù, ẹ̀rí kó ìṣe déédéé àyà yẹn shara'a lakum mina d-dini ma wassa bihi Nuha. Jama, Suratul An'am tí mò ń tú lọ́hùn, Ọlọ́run lẹ́ni abáro dáadáa rò á sì ìgbà àyà rẹ̀ fún Islam. Wa man yurid an yudillah, ẹni tábà sì fẹ́ fọ́nà mà tó yẹ pé àánú láfẹ́ kó gbé pàdé wa, yaj'al sadrahu dayyiqan haraja, ìgbà àyà tí yóò fún pínpín ní, ìgbà àyà rẹ̀ ó dì kò ní gbọ̀n kankan. La ilaha illallah. So ló fi jẹ́ pé láwùjọ tá a wà nísìn béèyàn ọba máa sọ fọ́lọ́run pé kó jọ̀ọ́ kó dákun, wàláhì gbogbo àwọn táwọn bá rìn nínú àwùjọ lónìí àwọn títí wọ́n ti bàjẹ́ tí wọ́n sì ń wẹ́ni títí wọ́n jọ bàjẹ́ papọ̀ ni. Tẹ́ bá padà sínú Suratu Shura àyà 13 ni mo mẹ́nu lélẹ̀ kan, Ọlọ́run ní àti ṣe lófin fẹ́yìn tẹ́ jọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn tá a fi rán ànábì sí yín ma wassa bihi Nuha, in tá a ṣe lófin tá a ṣe lásọ̀ọ́lẹ̀ fún ànábì Nuhu walladhi awhayna ilayhi, àti in tá a fi mí sí wọ Muhammad wa ma wassayna bihi Ibrahim, àti in tá a ṣe kíni tá a ṣe lásọ̀ọ́lẹ̀ fún ànábì Ibrahim tó jẹ́ bàbá ìgbàgbọ́ tí gbogbo wa tá a conclude lórí pé bàbá ìgbàgbọ́ nù, tó yẹ pé ní ìpalẹ̀mọ́ lílọ hajj àti ìpalẹ̀mọ́ ṣíṣe léyà méjèèjì bó ṣe jẹ́ iṣẹ́ tó lágbára, iṣẹ́ tó ṣe pé ní èèyàn ò ní ṣe tọkàntọkàn fọ́lọ́run pẹ̀lú ìgbàgbọ́ àfi k'Ọlọ́run fi àlìjẹ́nnà tàyàn lọ́rẹ. Tánàbí ní alhajju limabruru laysa lahu jaza illa aljanna. Ẹ máa wò ká, ẹ wá wo ìtànàbí sọ pé hajj tí èèyàn bá lọ pẹ̀lú owó tó mọ́, tí èèyàn ríṣẹ́ ṣe dáadáa, tí ò dalẹ̀, tí ò bà nǹkan jẹ́, hajj ò lẹ́sẹ̀ kankan t'Ọlọ́run fẹ́ san ẹrú rẹ̀ tó bá lọ ju kó fi sí àlìjẹ́nnà náà lọ. Ẹ wá wo ṣe hajj yẹn àti ṣe al-udhiyya ètà ń múra àti pẹran léyà fún tá ń múra àti sọdún Ọlọ́run jọba wa dáadáa yìí. Ẹ wá wò kò torí ẹnìkan dófin bí è ṣe torí ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ọlọ́run wá ní dédé ń ta mí sí ìwọ Muhammad o àti ń ta sọlásọọlẹ̀ pẹ̀lú ẹ̀ fún ànábì Ibrahim wa Musa àtànábì Musa wa Isa àtànábì Isa an aqimu d-dina, ẹ lọ bá mi gbé ẹ̀sìn mi dúró ni o, wala tatafarraqu fihi, ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ o, ìsìláàmù ni mo gbéra yín o, ṣẹ̀ríà yín ní yàtọ̀ o, ṣẹ̀ríà àwọn ànábì kọ̀ọ̀kan ní yàtọ̀ o, àmọ́ ìsìláàmù ni gbogbo ṣe kí ni o, dinuhum wahid wa shari'atuhum takhtalif. Ẹbí lọ́rọ̀ gbogbo olùmọ̀ ìsìn láyé
Islam nìkan Ọlọ́run fẹ́ràn gbogbo wọn. Ọlọ́run ní kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi. Ó lè lára àwọn ẹlẹ́bọ ní tẹ́ ń pè wọ́n sì yẹn lè lára wọn. Kò sí bẹ́ẹ̀ ṣe lè explain tó ẹni tí àwọn RMQK tán bá ti lè rámú, kò sí bẹ́ẹ̀ ṣe lè explain fún tó ẹ̀ mọ́ bá bẹ́ẹ̀ lọ ni. Wọ́n ní kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀ from experience ẹ jẹ́ n sọ fún yín. Ṣé ẹ rí ẹ̀dàkùn sáwọn yẹn ń bẹ lórí ètò, ẹ̀dàkùn tá a bá wà lórí ètò ẹja sí náà torí mo ti ń lọ síbi tí mo ń lọ gangan. Jàmá, ṣé ẹ rí àwọn èmi ni Pennywise ni o, èmi ni MMM ni o, èmi ni èwo ló tún ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ Cibex ni o. Kìí sojú lásán ni wọ́n fi ń rọ́ọ̀nù ẹ bí wọ́n ṣe ń gbé wá yẹn. Ẹ rí i pé wọ́n ń láwọn tí ń polówó rẹ̀, àwọn tí ń bá wọn polówó rẹ̀ yẹn wọ́n ní ọṣẹ tí wọ́n ti wẹ̀, wọ́n ní tí wọ́n ti sín, wọ́n ní nǹkan kan. Wàláhì mò ń sọ̀rọ̀ pẹ̀lú in tí mo ti experience rí. Ẹ jẹ́ fún yín lápèjúwe. Èmi bẹ́ẹ̀ mi ṣe kéré mọ́ yìí pẹ̀lú ọjọ́ orí mi tó mọ ní kékeré yìí, mo mọ àwọn tó ṣe yí pé wọ́n ti rin ojú ọ̀nà orí ibú yìí rí. Wàláhì Ọlọ́run tó bá ṣe pé ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá yẹ pé ní irọ́ ni mo fẹ́ fi pa, mọ́jọ ọ̀pẹ́ mọ́jọ jìnnà tó fi fìyà owó rẹ̀ jẹ mí. Àmọ́ tó bá ṣe pé ní mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nítorí kí àlùmọ́ ò lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yé ni mo fẹ́ lo àkàwé yìí. Ọlọ́run mọ́jọ ọ̀pẹ́ mọ́jọ jìnnà tí ọ̀nà tèmi náà fi sí tán yányá láì ní gbẹ́bọ lábẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn àtàláfíà àti gbogbo àwọn tí ń gbọ́ mi. Níbàdàn ń bì ló jẹ́ sọ pé àwọn wo ni wọ́n ń kó báwọ̀ ọ̀dọ́. Ṣe rí níbàdàn tá a wà ń bì, wàláhì làzim ìyìn fẹ́ sọ pé mo mọ kọ́mọ̀dé kí wọ́n á fi lẹ́tà wọn lé mi kí láàárọ̀ la torí àwọn tí mò ń sọ yìí wọ́n ti repent, so wọ́n ti túbá wọ́n láwọn ò ṣe mọ́. Àmọ́ nígbà tí wọn ò tí ì túbá wọn, mo fẹ́ sọ ní tèmi gbọ́ tó sì dájú from a reliable source. Tí wọ́n bá fẹ́ lọ ìlú kan, ọkùnrin ń bẹ nínú wọn, obìnrin ń bẹ nínú wọn, ọmọdé ń bẹ nínú wọn, àgbà ń bẹ nínú wọn. Tí wọ́n bá fẹ́ lọ ìlú kan, tí wọ́n fẹ́ lọ rọ́ọ̀nù wọn nílùú yẹn gẹ́gẹ́ bí àwọn Cibex ṣe rọ́ọ̀nù wa tán yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ mẹ́mú ṣe rọ́ọ̀nù wa nílẹ̀ Yorùbá fáwọn tí wọ́n lójú kòkòrò tí wọ́n ta tẹ́tẹ́ káàkiri, gẹ́gẹ́ bí àwọn MMM Pennywise gbogbo wọn. Tí wọ́n bá ti wá fẹ́ lọ ìlú kan, wọ́n lè fi 1 million cash wọ́n lè fi ṣoògùn kan tó kù nílé. Àwọn oníṣòògùn fún àwọn àfáà náà ni, wàláhì àwọn àfáà náà ní ṣòògùn fún àwọn ni olórí àwọn tí ń ṣòògùn fún. Inú ògùn tí wọ́n ó ṣe dání, wọ́n ó ṣe yọnu, wọ́n ó ṣe ìṣújú, wọ́n ó ṣe àlùpàídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ògùn tí wọ́n ó ṣe dání. Tí wọ́n bá ti wá dénú ìlú tí wọ́n ń lọ, àlùmọ̀ Ànábì Muhammad, ẹ máa wo bẹ́ẹ̀, ẹ máa wo àwọn èèyàn tí wọ́n ń pa àwọn tí mò ń sọ yìí wọ́n ń sunkún rẹ̀ lọ́wọ́ o. Àwọn èèyàn dọ́lọ́mọ̀ ni mo fi máa wọ ẹlòmíì tí ó sọ pé ẹ̀mí èèyàn bá ṣe súfì kò lè dọ́lọ́mọ̀, dèdèrè ń ṣe ọ́ ni, kí lókè mi pẹ̀lú kí n kọ́kọ́ ṣe súfì kí n tó dọ́lọ́mọ̀. Ìrú mọ̀jẹ lásán náà ń pè ní pẹ̀ ń lọ gbowó súfì, ìtànà bí ọmọ ń pa rẹ̀, ìtànà bí ó pèpè sí díẹ̀ tó ipá wọn ṣéwù kan ni wọ́n kẹ́ pèpè sí díẹ̀ tí ò ní ìtumọ̀ kankan. Wàláhì yẹn lè dọ́lọ́mọ̀ láì ṣe súfì. Ó dọ́lọ́mọ̀ pẹ̀lú kó ka alukur'an yóò sì yọ, ó dọ́lọ́mọ̀ pẹ̀lú kó máa gbọ́ kó máa ka ìtàn ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wàláhì yóò sì yọ, Ọlọ́run yóò sì dọ́ lójú fúnra rẹ̀. So tí wọ́n bá ti wá délu yẹn, tí wọ́n ti polówó fún gbogbo àwọn tí wọ́n bá ń bẹ̀, tí wọ́n ti gba ogun tí wọ́n gbà lọ́wọ́ wọn, tó bá ti wá báwọn síbẹ̀ ṣe close down lójijì, àwọn náà wá close down. Èèmọ̀ tó wà ń bẹ̀ ni pé gbogbo ọjọ́ tí wọ́n bá ti wá ṣe tán àti kúrò ń bẹ̀, iná làwọn aráàlú tí wọ́n lọ báyìí ò ti ní dá wọn mọ̀mọ́. Tí wọ́n bá kó ń bẹ̀ tí wọ́n jọ bóyá èèyàn tiẹ̀ tún wá rìn travel lọ ìlú kan tí wọ́n tún wá jọ pàdé, wọn ò ní dá wọn mọ̀mọ́. Àwọn ni wọ́n mọ̀ pé nílùú tá a lọ nínú àwọn tá a pàdé ń bẹ̀ ni, àwọn ni wọ́n mọ̀. Àmọ́ pé ni tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ àbánú àwọn tí wọ́n gbà yàn wà dá wọn mọ̀, wọn ò ní dá wọn mọ̀ mọ́. Bí wọ́n ṣe ń ṣe láti ilẹ̀ nu tẹ́ndẹ̀ ń lọ tírípù bẹ́ẹ̀ tẹ́ndẹ̀ ń wá successful kó tó di pa àrínú wọn. Àwọn míì ń bẹ lójú rẹ̀ tí wọn ò tí ì jáwọ́ ń bẹ o, àṣírí àwọn míì tó ṣe yí pé wọn láwọn ti túbá, tí wọ́n á túbá délé àbí wọn ò túbá, èmi ò wádìí eléyìí mọ́. Àmọ́ Ọlọ́run kàn fẹ́ kí iná abẹ̀yìn ó tàn sí mi. Irú ẹ̀ ni tàwọn RMQK yìí ná, àwọn onírọ́kọ̀ yá ìlú kọ́ yá ìlú mọ́rùkọ̀tà yá ìlú kẹ́sùwà yá ìlú yìí náà. Torí àwọn náà ẹ lọ wò wọ́n lórí YouTube, wọ́n ní àwọn ọmọ lóbìnrin, kódà àwọn obìnrin tí wọ́n fi ń polówó ìmí èborí inú wọn láti lè fi disguise pé àwọn ò ṣe kí ni o, àwọn ò ṣiṣẹ́ ẹ̀sìn.
ẹ lọ wọ́n lórí YouTube ẹ rí wọ́n bẹ̀ wọ́n ń polówó RMQK lórí RMQK wọ́n ń polówó ẹ̀ lórí YouTube wọ́n ń polówó ẹ̀ lórí TikTok wọ́n wà lórí Facebook tí wọ́n polówó ẹ̀ ń bẹ̀ wọ́n kàn fi àwọn kéwú ńlá àwọn kàn jẹ́ second in command torí pé àwọn dá láhán àwọn lọ lé kéwú bó tiẹ̀ jẹ́ pé ní láti òní ìlọ náà ni gbogbo àwọn fídíò wọn a gbọ́dọ̀ mọ dìbọ́ǹkì àwọn ọ̀rọ̀ ètí mo gbọ́ láàárọ̀ yìí ni pé onígbà tọ́lọ́ ní kí àwọn mọ̀lẹ́kọ̀ ó sì forí kanlẹ̀ pé Ọlọ́run ò dákọ ṣètánì mọ́nú wọn pé àwọn mọ̀lẹ́kà nìkan ló sọ pé wa idh qulna lil malaikati isjudu li Adam fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin inú bòmí kọ àyà mi bẹ tó ní fafasaqo an amri rabbihi àṣẹ tọ́lọ́run pa ó ṣe pò kí ì sí tọ́lọ́run bá pa á láṣẹ kò ní lówá bẹ́ẹ̀ àyà mi tún báàkì èyí pé ìwọ ṣètánì kílé tó fi forí balẹ̀ ìdí àmọ́rùtúkà nígbà tí mi Ọlọ́run ṣe kí ni tí mo pọ́ láṣẹ àmọ́rọ̀ eléyìí kìí ṣe ọ̀rọ̀ alẹ́ yìí ọ̀rọ̀ ọjọ́ mi ni so wọ́n ń gbèrú jú wá fáwọn èèyàn àwọn tí wọ́n ń kún wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìjù náà làwọn àgbààgbà tí wọ́n dá wọn mọ̀ àtàwọn àgbààgbà míì tí wọ́n ò dá wọn mọ̀ tó ṣe pé ní wọ́n jọ ń pàdé lójú agbo táwọn ọmọ ìbá display ignorance yìí àbí ń display ìrújú yìí lójú wọn àwọn náà tún máa rẹ́rìn-ín àwọn náà tún máa encourage wọn fídíò tí mo ní mọ̀ wá tí mi rí ó ní fídíò bàbá kan ń bẹ ní Ẹdẹ tí wọ́n sanra báyìí ìrántí ó kọ wọn bàbá tó wà lẹ́dẹ tí wọ́n sanra yẹn mo ní fídíò wọn kan lọ́wọ́ wọ́n gbé sórí mídíà náà ní fúnra wọn náà wọ́n gbé sórí péjì wọn tí wọ́n encourage àwọn ọ̀dọ́ ń bẹ pẹ́yìn ọ̀dọ́ ẹ máa gbogbo tẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa ṣe lọ tó bá ti fẹ́ yíwọ́ àwọ̀ ọmọ bá yín tún ṣe wàláì mo gbọ́ báyìí direct kódà mo tún gbọ́ lórí fóònù mi ní lọ́sàn-án yìí àbọ̀ táìmù tó fẹ́ bẹ̀rẹ̀ prógráàmù ilé ẹsẹ̀ lọ́wọ́ wa káàkiri mọ́ ni táìmù gbà yẹn ni àwọn Alágúsí bàbá tí máa ṣe gàgàmtọ́bà gàmsásà kankan táìmù yẹn ní ń fi ògùn búra lójú agbo tí ń sọ àwọn wọ́nranwọ̀nran tí ń sọ̀rọ̀ private party bọ́kùnrin ṣe máa bára wọn ṣe lójú agbo lẹ́nu ọ̀dọ́ àfà ògè náà wọ́n làwọn ṣe òun ṣẹ́yìn pé ń jọ́ táwọn àgbààgbà jókòó tí ń rí wọn face to face báyìí wọ́n lè kọ́ ọ́ tó yẹ pé kíkó èèyàn kan yóò máa ṣe déédéé kíkọ́ gbogbo àwọn yòókù wàláhì wọ́n tún encourage wọn lójú agbo ni mo wá lè kà àfáà báwọn mo lè kà àfáà mẹ́wàá nínú àwọn celeb nínú àwọn àfáà celebrity tó yẹ pé ògo làwọn gbogbo wà sí wọn láyé ọ̀rọ̀ ògo ni wọ́n máa sọ mo lè kà àfáà mẹ́wàá tó yẹ pé wọ́n wà nínú orí ibú táwọn ọ̀dọ́ bá kó sílẹ̀ Yorùbá wàláhì ọwọ́ wọn bẹ́ẹ̀ nítorí pé àwọn ni wọ́n encourage wọn ta gbangba mo fọ́kọ àfáà kan ṣe sàárà nígbà tí mo wà ní Emirates tí mo ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ń bẹ̀ so àfáà kan wá sínú Emirates ní ọdún yẹn nǹkan kan àjọ tutọ́ síra wa lójú nínú àwọn ọ̀dọ́ náà ni àti dọ̀rẹ́ nísìnyí tá àti dọ̀rẹ́ tá a máa ń sọ̀rọ̀ so láàrin ìgbà tí àjọ tutọ́ síra wa lójú òun padà sí Nàìjíríà mi dó sí Dubai àfáà kan wá wọlé tóun tún ju èmi àtẹni ń lọ ìfẹ́ dákọ rẹ̀ ni ọmọ Abẹ́òkúta ni nínú àwọn wọ̀nranwọ̀nran ni àwa jọ ń sọ̀rọ̀ àwọn àgbálẹ̀ lánàá ṣe ọ̀rọ̀ tí mò ń sọ wallahi lazim àfáà tá à ń sọ èyí tí má dákọ rẹ̀ gbogbo àtàwà mínà láàmà nínú àwọn tí máa ń encourage àwọn ọ̀dọ́ lórí ìsọkúsọ náà ni àfáà àgbálẹ̀ lánàá ṣe ni wọ́n wọlé tánjá fáwọn àfáà wa àgbọ̀dọ̀ mọ́kẹ́ gbogbo apátá là ń kí o ẹ̀dá kan ìfẹ́ jẹ́ kí ní ogun ni ó ti gbé 28 minutes mo ń wo táìmù yẹn fúnra mi Ọlọ́run jẹ́ kí gbogbo ọmọ wa dáadáa kó sì fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ìtì máa fẹ́ lòrè ìmì àtàfà yẹn kan pàdé mọ́sáàsì akí magrib tán tí magbàgbé àbí asiri òun wá ṣe wà sí ń bẹ̀ ni àwọn àjọ ń sọ̀rọ̀ wá ní sẹ́yìn àwọn àlekọ́ sálámà sí gbà ẹ̀yin ni sọ́ọ̀rọ̀ fọ́tà mo níbẹ̀ ni mo gbọ́rọ̀ kan lẹ́nu ìgbà tí mo dé wọ́n ní àfà alágbẹ́já pé ẹ̀ tutọ́ sí lójú wọn ni wàláhì bàbá yẹn ọ̀rọ̀ tí mò ń sọ mo fọba tó ní mi búra kí wọ́n ń sọ fún mi ń jọ́nà pé irú yín náà lè bá a sọ àwa igan bá a ṣe súnmọ́ tó a lè bá a sọ rú ń tẹ́ ẹ sọ. àlébà Nabi sallallahu alaihi wasallam tí bá dákọ ẹni wàlẹ́ kálukú náà ni wọ́n mọ̀ àfáà náà ń bẹ lábẹ́kúta wọn ga báyìí. aláwọ̀ ò lè bá a sọ àwọn ò lè bá a sọ irú yín náà lè ṣe kíni irú yín náà lè bá a sọ. Hello mo wà lórí program yìí so ẹ má jẹ́ wọn pẹ́ lórí eléyìí
àwọn àfa àgbààgbà tí wọ́n láwọn pera wọn láfà àgbààgbà ní o tó bí wọ́n ṣe ń pè wọ́n lẹ̀ Yorùbá ní ká ṣe pè wọ́n ní o torí pé tí wọ́n fi ń wọn àfa shari'an nínú òfin ṣẹ̀ríà kì í ṣe tí wọ́n fi ń wọn lẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá oògùn làwọn fi ń wọn àfa o oògùn náà fi ń wọn àfa kì í ṣe ké o nígbàgbáyé sì ní tí wọ́n bá pèèyàn ní alim ìmọ̀ ni wọ́n fi mọ̀ láfa wattaqullaha wa yu'allimukumullah ìmọ̀ ni fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbika ìmọ̀ ni shahida Allahu annahu la ilaha illa hu wal malaika wa ulul ilmi qa'iman bil qist wallahi ìmọ̀ ni a fi máa fà ìmọ̀ tó yanjú ni a fi máa fà àmọ́ lẹ̀ Yorùbá oògùn ni a fi máa fà mẹ́ àti tó bá ti dá láhùn ọ̀rọ̀ tó lè kọ wákà tó lè dárin kódà wọ́n tàn wá títí lẹ̀ Yorùbá náà àwọn àgbà àfáà tá à ń sọ yìí náà ni àwọn tó ti kú àwọn tí ń bẹ láyé wọ́n tàn wá títí wọ́n ní wọ́n pín àfáà sọ́nà mẹ́ta àfáà kọ́mọ́nkí ń bẹ àfáà oníwàásí ń bẹ àfáà àdálejò ló ń bẹ ìpín tí wọ́n nu kò lẹ́rìí kankan ẹni wọ́n pìrìsẹ́ǹtì tíra tí wọ́n ti pín àfáà wo lórí ire tó pín ẹni wọ́n dákọ̀ àfáà tó pín lérí nínú ròrí tí wọ́n làwọn ti pín kódà wọ́n pín wọ́n ka àyà kan nu sọ́ọ̀tù ṣúrọ́ àbí sókúrú fi ń gbẹ ṣúrọ́ náà ni tọ́lọ̀ ní sọ pé lillahi mulku sàmàwá òǹkàlùkọ́ mọ̀ rántí àwọn ntí mọ̀ rán wa létí o ntí mọ̀ ń sọ ẹ̀ tí ń lé bí 20 ọdún sẹ́yìn o wọ́n ń tọ́yà náà pé lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha yahabu liman yasha'u inatha nígbà tí wọ́n tún gbà náà wọ́n lọ́lọ́run ó lè sàwọn àfà ó lè sàwọn ẹlòmíì ní abo àfà wa yahabu liman yasha'u dhukur ó sì lè ṣe àwọn míì ní akọ àfà aw yuzawwijuhum dhukrana wa inatha ó sì lè pa méjèèjì pọ̀ fẹ́lòmíì nínú àwọn àfà wallahi bá nàbí ṣe tukọ̀ wallahi báwọn sàhábà ṣe tukọ̀ báwọn àyímọ̀ mẹ́rin ní ṣe tukọ̀ gbogbo àwọn ẹni rínú kútùbù tafasir ẹ lọ tú gbogbo ẹ̀ látòkèdélẹ̀ ẹ̀ lérẹ́ nìkankan tó tú bẹ́ẹ̀ bàbá àgbójẹ́ sọ́pẹ́ ẹ̀ lérẹ́ nìkankan tó kó tú bẹ́ẹ̀ wallahi wọ́n sì tú bẹ́ẹ̀ ńgbà náà ń kálukú ń hó náà ni nǹkan rí kan lárò pé wọ́n ń sọ ńgbà náà kò yé àdúgbò lọ́dọ̀ Ọlọ́run jàmáà àwọn àgbààgbà yìí tí wọ́n jẹ́ sẹ̀lẹ́bù yìí tí ó kàwú mí kí n dákọ̀ wọn lálẹ́ yìí àmọ́ ń plé aburú kan tí mo fẹ́ káwọn àgbààgbà tọ́lọ́mbá ní wọ́n máa wò mí lálẹ́ yìí torí pé Ọlọ́run kádàrá káwọn kọ̀ọ̀kan wọ́n máa padà pè lẹ́yìn pé bó wa ní àìsí lẹ́yìn kankan sọ ẹ dákun yóò wù wá tẹ́ ẹ bá ti wà nírú àwùjọ tẹ́ ẹ sì mọ̀ pé ẹnu yín ran lẹ́ ń bẹ̀ ẹ kọ̀ bàjẹ́ tẹ́ ẹ bá kọ̀ bàjẹ́ tẹ́ ẹ bá fi lọ bọ́lọ́hun ẹ ní bọ́lọ́hun dáadáa Ọlọ́run ní wattaqu fitnatan ẹ páyà àdánwò kan ẹ páyà fìtínà nákìrà lọ́wọ́ ń bẹ̀ kò sí ní tí ò lè jẹ́ la tusibanna alladhina zalamu minkum khassa njọ́ tí yà àwọn RMQK bá dé látọ̀dọ̀ Ọlọ́run kò ní mọ lórí tí wọ́n nìkan kò sí tó dàrú àlìjánu làwọn RMQK ń pè wàlá àlìjánu wọ́n ń pè torí pé tí ń jẹ́ ẹ̀mí àgbà wọn tó jọ́ga wọn kéèké olódo ni kìí sọ mímọ́ olódo hánrán tẹ́málẹ̀ yẹn ya olódo grade A ilẹ̀ ẹ̀mí àgbà ẹlẹ́mìí mọ̀ sọ bẹ́ẹ̀ tó bá sì rú wọn lójú lóhùn gẹ́gẹ́ tó jẹ́ mi àgbà ẹni wọ́n kánjọ pè wá jáde tẹ́ máa fẹ́ pọ̀ jòwú nìkan lọ kán pè é jáde pẹ̀lú àwọn tẹ́ máa fẹ́ jọ jáde kán wá pè mí jáde pẹ̀lú àfa àlùmùdírù ajígini àwọn nìkan àwọn méjì nìkan ti tó àfa àsúná tó bá fẹ́ kún wa ń gbà náà lè kún wa àmọ́ tí mò ń sọ yìí dá mi lójú kódà ìtún sọ ọ́ débi pé àwọn tí àwọn ẹ̀mí àgbà nígbà tí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn nínú àwọn tí wọ́n gbé ṣòro wá sọ́dọ̀ wọn tí wọ́n sì gbowó lọ́wọ́ ẹni tí bùkátà ẹni ò sì bíyá wàláhì mọ̀mọ́ ń bẹ lọ́wọ́ mi tí ì sọ̀rọ̀ pé yẹn dí fẹ́ẹ̀mù èèyàn tí ó gbẹ́ tí ń lọ ọ̀dọ̀ wọn làdúrà ń gbà ní wọ́n wá la ilaha illallah wọ́n wá ń sọ fún àfọ̀ọ̀kín tí ì bá ṣe ńlá fi ń sọ pé ní ìpìlẹ̀ gbọ́dọ̀ foundation gbọ́dọ̀ jiná kéèyàn mọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbà kọjá tí ó fi jiná ẹ̀sìn rẹ̀ foundation àfọ̀ọ̀kín kò jiná wọ́n kàn ń sọ pé àwọn ipa àrùn jẹ kí wọ́n láǹfààní pé ipa àrùn jẹ tí ìpé ìrùn kíkí kò jẹ́ ẹgbọ́ yé pé ọba àdékíọlá nìkan ní máa wó yàn sàn ẹ ti wá lọ bẹ̀ nìyẹn coincidentally wọ́n wá ní ẹ máa lọ kò sí nǹkan kan tí wọ́n fi ní ẹ máa lọ wọ́n ti rí nǹkan kan lára yín bóyá nìkan lọ́sà sí yín tálìjànú yẹn ń dààmú ara yín àwọn dẹ̀ ti rí àlìjànú yẹn pẹ̀lú àlìjànú tí ń bẹ lọ́dọ̀ tiwọn àlìjànú tí bẹ́ẹ̀ ṣe máa operate nìyẹn màá fún yín lápèjúwe 3 péré nítorí àsìkò tí ò sí embassy fẹ́ já mi lórí àpèjúwe 3 kó jáde bẹ́ẹ̀ sì mọ́ ọ̀pẹ́rẹ́tì nù èyí tí máa ń lálìjàn nínú wọn bírú àwọn RMQK yìí àtàwọn kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá táwọn ò tiẹ̀ mọ kéw
tó jẹ́ pé àlìjànú làwọn náà ń lò. tí wọ́n bá ti wá rí àlìjànú kan lára ẹnìkan àlìjànú ara tí wọ́n ti ṣòfófó torí pé àwọn àlìjànú dára wọn báwo ìyẹn náà ṣe ń dára wá mọ̀. àwọn àlìjànú yẹn ni wọ́n bá spiriti ara rẹ̀ sọ̀rọ̀ pé láti lè fi pọ́n ẹni tí ń sìn mí ẹni tí mò ń ṣe kídìmọ̀ rẹ̀ láti lè fi pọ́n lé jáde kúrò nú ara rẹ̀. èyí ò ló fíríkì àfọ̀kín o ẹwà tọdún tí àfọ̀kín ti wà láyé pẹ̀lú èjì wọn ò dá bá àlìjànú ṣe ọpẹ́rẹ́tì wọn ò dá mọ̀dí sìn. ẹwà àfọ̀kín bí wọ́n ṣe pẹ́ tóun ládùúgbò ọdún tí wọ́n fi travel káàkiri tí wọ́n fi jáná sí òun àfọ̀kín ọmọ bí àlìjànú ṣe mọ́ ọpẹ́rẹ́tì. àfọ̀kín wọn wà níwájú àwọn ẹ̀mí àgbẹ̀ bí wọ́n ṣe ń yìn wọ́n yìn wọ́n jọ Ọlọ́run lọ. ok kí wàá ní explanation sì tẹ́ fẹ́ mọ̀ ṣe fún wa mí explanation yìí ò wulẹ̀ kan àlùmọ̀ tó jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ fúnra yín bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ fúnra yín Ọlọ́run ti nígbà tó ń dá wa tánà faminkum mu'minun wa minkum kafir a máa rí mùmìnì a sì máa rí kèfèrí ìwọ̀n bá ń tà ń sọ ìgbà àwọn náà fi ń tún ìmánì tí wá ṣe ni àtẹ̀ntọ́lọ́hún ló ń sábàbí fún náà tọ́lọ́hún ní kí ó náà ló ń sábàbí dáadáa ó sì má bàa jẹ́ bàlẹ́jọ́ ẹjọ́ bú àwọn náà pa lọ lé kéw. wọ́n mọ ọlọ́bì kan wọ́n wá ní ẹ̀ máa lọ ó ti bíyá náà nù ìwọ náà wá lọ gbogbo àwọn ìwòsàn tẹ́ ẹ ti kọ́kọ́ gbà sẹ́yìn ńkọ́ sáwọn yìí ò ní ṣiṣẹ́ ni. gbogbo àwọn táwọn tẹ́ gbé travel tẹ́ lọ operate yẹn ṣe nǹkan àwọn yìí ò ní ṣiṣẹ́ lẹ́fọ́ adéwájú nínú àwọn nǹkan tí mo sọ pé àwọn àgbààgbà fi ń kó báwọ̀ ọ̀dọ́ lórí ilẹ̀ nu. torí pé ńgbà tí ó ń kálukú bá ti rí pé àfa alágbájá ó kí àwọn ẹ̀mí ọ̀run àbẹ́mi inú igbó tí wọ́n láwọn ń gbẹ́mí ó fò káàkiri ó kí wọn lọ́ọ̀yà dídúwà náà tún débẹ̀ ó náà tún kí wọn sẹ́yìn pé yóò mọ fíríkì àwọn yẹn pé àwọn tá ń kà kún kíní náà ni àfa kíní kan náà nílọrin àwọn náà tún débẹ̀ wọ́n tún kí wọn. kódà ìgbà tí ọdún tí wọ́n ṣe anniversary tẹ́ ẹ̀ bá wo bíjókòó yẹn ṣe lọ níbi anniversary hun tó yàn ti rí àwọn Saudi Arẹwà tẹ́ pé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tá a fẹ́ lé àtàwọn ọmọ kékeré tá a fẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ń bí gbogbo àwọn táwọn mọ̀ ní ẹni tí ògo ń bẹ lára wọn bí àwọn Saudi ni orin wọn ni wọ́n ń gbọ́. wọ́n sì ní bìlífù nù tí wọ́n bá gbọ́ Saudi ó wọ studio yóò mọ̀ kí wọn. ẹ wo ìkan tí wọ́n ń pè ní kọmandudu àbí kọmandó àbí nǹkan lòun tiẹ̀ ẹ wò bó ṣe kí wọn ó kí wọn débi pé èmi ló jẹ́ wọ́n ṣe túmọ̀ pé ara wọn nìwọ yìí náà jẹ́ kó tó máa lóhùn ìsara wọn ẹ wò bó ṣe kí wọn ẹ rí i pé níjọ́ tí mò ń sọ̀rọ̀ orin mo sọ yìí pé ní orin orí ibú lórin mo wá àwọn àpèjúwe kọ̀ọ̀kan wá ń jọ́ náà pé torí pé àwọn tí ń kọrin ilẹ̀ Yorùbá yìí bó lè bá déwájú wọn wọn ó kì í bẹ́lẹ̀ bọ́ déwájú wọn wọn ó kì í ẹwà tọdún tí mo ti sọ̀rọ̀ ẹ̀rí ń tó ṣẹlẹ̀ nísìn. ọ̀tọ̀ ni pé ẹ̀yìn mọ́ṣẹ́ tí ń ṣe wọ́n mọ́ṣẹ́ táwọn eléyìí ṣe wọ́n wọ stúdíò kọmandó àbí kọmandì ó wọ stúdíò nítorí wọn ni ó sì ń pè bí wọ́n ṣe ń pè yẹn kìíní kan bí sinmi rọ́kọ̀ ya ayé lókè ó kì wọ́n dáadáa ó kì ẹ̀mí ń dáadáa ẹ wá dákun tó bá jáde nínú stúdíò yẹn tó bá bọ́ sálì kìámà kí ni ó lọ sọ fọ́lọ́hun kí ni ó lọ sọ fọ́lọ́hun ìdí tá a fi sọ fẹ́yìn àgbààgbà pé ẹ gbọ́dọ̀ jẹ́ la ilaha illallah ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹnu yín kọ́pa sófo kúrò níbi kẹ́ẹ̀sọ̀ òdodo ló jẹ́ nǹkan hadith àkọ́kọ́ pé man kana yu'minu billahi wal yawmil akhiri falyakul khaira aw liyasmut. ọ̀nà àkọ́kọ́ tí torí mo ti ṣàdéhùn pé máa sọ àlìjànú wọn a máa ẹni tí bá ń lọ àlìjànú a máa fi yín ọpẹ́rẹ́tì ẹni tó bá fẹ́ ọpẹ́rẹ́tì nínú àwọn kọ́sítọ́mà rẹ̀ àlìjànú tiẹ̀ tó jẹ́ spiriti tiẹ̀ èmi náà ló dúró fọ́sàn ọ̀sán yìí tilẹ̀ Yorùbá mo fi sọ pé ogun tẹ́ ẹ múdè yìí èsè mọ̀ náà ní ti Yorùbá náà mọ̀ ni kò sí mọ̀ kankan bẹ́ẹ̀ ẹ̀yin ní jọ lójú ńgbà tẹ́yìn òrin lẹ́yìn bẹ́ẹ̀ ọba yín lójijì torí pé ńgbà tẹ́ ń ṣe interview fún yín ní tí ẹ̀ ń sọ nípa ẹ̀mí ìsọnù òfo yín tọ́jọ́ ga yín ni pé wọn èso ní ké o àmọ́ wọ́n ń ṣe kí ni olóògùn ni wọ́n olóògùn ni wọ́n ìdí ògùn ní orí ibú yẹn ti dé bá wọn sẹ́ẹ̀sì mọ̀ pé wọn ò níbi tí wọ́n pẹ́ sí ńgbà tó rí ibú bá ti dé ó ti dé náà ẹ jẹ́ fún yín lápèjúwe bó rí ibú ṣe máa dé ẹ jẹ́ fún yín lápèjúwe rẹ̀ a rí nínú athar láti rí ipé Sheikh Abdulkadir wọ́n wà nínú ilé tí wọ́n ṣàdúrà lọ́njọ́ náà wọ́n ní fàjá àwọ̀ ṣètán bá wá dé so sẹ́yìn pé èyí ṣe pé wọ́n rí wọ́n mọ̀ gbóhùn rẹ̀ ni so irú ohun ni gbogbo àwọn sẹ́ìdá náà láwọn ń gbọ́ ní ìsìn tí wọ́n ní ẹ̀mí kan bá wọn sọ̀rọ̀ pé àwọn ti di sẹ́ìdá tí wọ́n rọ́pọ̀kọ wọn ọ̀rẹ́ ibi kọ̀ǹtúrò wọn mọ́ gbogbo àwọn àgbákò yìí ni gbogbo àwọn celebrity ò ní dé wá sí ká máa sọyún mọ́ wá sí
àbí ká máa sọ nǹkan méje tí mọ́kọ jábọ́, nǹkan mẹ́fà tí mọ́kọ sunkún, nǹkan mí ní kàkàkà, nǹkan ti bàjẹ́ ńlẹ̀ Yorùbá. A sì ní gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ tako lílo ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ tako, abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọjọ́ kó mọ̀jọ́ pé tí ò fi ọwọ́ rẹ̀ jẹyìn lájẹdálẹ́ àfi tẹ́ bá túbá. Tí ṣẹ̀ríà bá wà ńlẹ̀ nísìnyí, wọ́n gbé olórí àwọn RMKK, wọ́n gbé kéó yẹ wọ́n àbí kéó ṣòfò, kéèyàn lọ lé kó tún máa ṣòfò kí. Wọ́n gbé gbogbo àwọn eléyìí ńlẹ̀ ni, wọ́n gbé wọn ńlẹ̀ ni, orí ibú gbogbo eléyìí. Ẹ̀dẹ̀ fìbàjẹ́ ṣe yọ̀, ẹ̀ fìbàjẹ́ ṣe ayọ̀. Jàmá, nítorí àsìkò. Sẹ́ǹgbẹ́ wọn. Sẹ́ǹgbẹ́ ẹnìkan ni my friend took her sister to Marufdin. Wallahi, they said the lady eventually dead. Bẹ́ẹ̀ ni bàbá tí wọ́n ní gbé lọ láti Markaz yìí náà padà kú náà ni. Bàbá tí wọ́n ní wọ́n lọ, tí wọ́n mú lọ ọbẹ̀. Bàbá náà padà kú náà ni, mo gbọ́ lẹ́nu kéhùn láwọn sọ bẹ́ẹ̀ pé lóòótọ́ bàbá yẹn padà kú o, àmọ́ àwọn lè sọ ohun tó padà pa. Àlìjẹ̀nú ò ṣe é dé bájì. Ọ̀nà alákọ̀ọ́kọ́ wa nù. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ńgbà táwa kéré, wọ́n máa lu ọmọ kékeré tí ò tí bàlágà. Ọmọ kékeré tí ò tí bàlágà, wọ́n lè fi nǹkan kan nù lójú, àbí kí wọ́n gbé gíláàsì kalẹ̀ pé kó máa tẹjú mọ́ gíláàsì yẹn. Ìwọ tó bá wá sọ́dọ̀ wọn tó gbé ṣòro kan wá, ìwọ ò ní rí nǹkan kan nù gíláàsì, bọ̀ ọmọ kékeré yẹn ó máa rí nǹkan nù gíláàsì yẹn, yóò máa sọ fún bàbá yẹn ní àmà sọ fún ọ̀tọ̀ wa. Inú àwọn ọ̀nà tán gbà ọ̀pẹ́rẹ́tì nù. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta, léyìí tí mo mọ̀ tí wọ́n sọ̀tàn ìyá yẹn fẹ́ mi, tó jẹ́ ẹni tó sọ̀tàn fún mi ń bẹ láyé, ìyá ọkọ wọn sì ló ṣẹlẹ̀ sí. Tó yẹ pé tí àwọn ń dálejò lóhùn obìnrin ni wọ́n, àgbà obìnrin. Mo fi sọ pé gbogbo nǹkan tẹ́yìn ṣe yóò nítumọ̀, obìnrin lẹ́ni tí mò ń sọ yìí. Àmọ́ tí wọ́n bá fẹ́ gbé kọ́sọ́mà kan wá bá tó jẹ́ bí àlejò, tẹ́ni ẹ bá ti ń bọ̀ lọ́ọ̀kan, yóò kàn pé ẹni tẹ́mi mọ̀ tó jẹ́ bí ìyá sáwà hàn, yóò kàn pé ní ẹnìkan ń bọ̀ wá, ní tí sì ń bá bọ̀ rè, lọ bá mú kíní báyìí kalẹ̀, bá mú kíní báyìí kalẹ̀, ní tí ó wúlò fún tí ń bá bọ̀ rè. Ìyá yẹn dẹ̀ ń búra fún wa pé wàláhì bẹ́ni náà bá dé déédéé tí wọ́n ti sọ fáwọn náà ni ó sọ, ní tí àwọn sì ti pa léṣe kalẹ̀ náà làwọn ò fún. Àwọn ò sì pa nǹkankan léṣe kalẹ̀ rí tí ń gbà wọn lọ́jọ́ méje pé a fẹ́ wà nǹkankan, torí pé àwọn àlìjànú ti wà ń bi tí wọ́n ti pèsè nǹkan náà kalẹ̀, wọ́n kàn yọ ọ́ fún wọn, ẹni ó sì lọ bùkátà sì bí alóòótọ́. Níjọ́ tí ìyá yẹn ó jáde láyé, àárẹ̀ ṣe wọ́n náà gbé wọn lọ sọ́sìpítù. Wọ́n wá dé sọ́sìpítù, wọ́n wà lọ sọ́sìpítù. In tó yẹ kí wọ́n máa fáwọn àlìjànú jẹ bí àwọn èso bí nǹkankan, wọn ò rí bí rà á lọ ọbẹ̀. Èèyàn ní àlìjànú káwọn mọ́ sọ́sìpítù. Wọn ò sì discharge wọn pé ẹ máa lọ ilé wọn, wọ́n admit wọn síbẹ̀. Ìgbà tí ìyá yẹn tí àgbákò gbàdà kàn wọ́n, ariwo tí wọ́n padà pa látojú oorun jáde, ahọ́n wọn là sí méjì ọgbọọgba ni, ibẹ̀ náà ni wọ́n bá bọ́ sálì kìámà. Kí làwọn eléyìí ń sọ tí wọ́n rò pé bẹ́ẹ̀ àwọn sọ nǹkan kan tó pàtàkì? Ríìl eléègéṣe tinú tíra, ríìl ahọ́n yẹn là sí méjì ọgbọọgba, ibẹ̀ náà wọ́n bá lọ àlìkìámà. So yóò máa dùn mọ́ yín lọ́wọ́ bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọmọ àlùkọ́sì mi tí wọ́n wà ń bẹ̀ yẹn, gbogbo wọn làá ti máa ń rí. Wọ́n pa àwọn kan ní 4 flat. Wọ́n máa wá sí program ń bàdàn bí, kódà àwọn bàbá Sọ́yìbù Bàyánì, bàbá Sọ́yìbù Bàyánì lọ́rin, wọ́n máa kí gbogbo wọn lọ́tọ̀ ní tí wọ́n bá dójú agbo, torí ọmọ rí owó tí wọ́n máa ń ṣe sí hàn náà fi máa kí gbogbo wọn. Wọn ò ní ṣèwádìí. Ànábì sọ pé àsìkò kan ń bọ̀, la ilaha illallah, àsìkò kan ń bọ̀, Ọlọ́run àdúpẹ́ o tó fi súnà táwa lọ́rẹ o. Àsìkò kan ń bọ̀ tọ́mọ ni ò ní bìkítà àbí tó ti ń rí tí ọmọ ná tí ọmọ lò, amin halalin am haram, ṣé bí halali ni àbí bí haram, ò ní bìkítà. Bẹ́ẹ̀ bá pè wọ́n lọ náà, tẹ́ má sì débẹ̀ wọn ò ní rí nǹkan kan sọ. Àfi ká máa yin àwọn ọmọ kéékèèké, wọ́n ń kọ́lé 500 million. Gba àwọn ọmọ, kódà Ọlọ́run níjọ́ pé mẹ́ta sí gbogbo yóò fi tú. Torí pé ẹ jẹ́ káwọn àwọn tí ń bọ̀ nísìn, gbogbo àwọn tí ń jáde thanawi nísìn, ọkàn wọn ò balẹ̀. Táwọn náà bá ti ń jáde nísìn, wọn ò ráyè lọ kọ́ mọ́ ń lé kí ó mà, wọ́n ń jáde lọ bí táwọn náà ti mọ owó káàkiri. So àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ọlọ́run ní falidhalika fad'u wastakim kama umirta. Suratu Shura nánú, Suratu Shura tabalọ̀ kàdáadáa bá ní àyà 15. Ọlọ́run ní falidhalika fad'u. Èyí tá a sọ fún Ànábì tá ń káàbọ̀ látòkè náà ní kí wọn náà pèpè sí o. Wastakim, kó o sì dúró déédéé kama umirta,
gẹ́gẹ́ bá a ṣe pọ́ láṣẹ rẹ̀ ni ó ṣe dúró déédéé èmi náà fẹ́nu ànábì sọ fún yín mọ́ ọ́n wá sí ànábì fún yín ẹjẹ́ á dúró déédéé o ẹjẹ́ á dúró déédéé o wala tattabi ahwaahum ẹ má tẹ̀lé fẹ́nu wọn níbi kankan tí wọ́n ti gbà yí o RMQK àwọn èèyàn ń kú sí wọn lọ́wọ́ o wọn ní nǹkan kan òun kálukú ń lọ ọbẹ̀ pẹ̀lú tí kádàrá rẹ̀ ń sọ ní kádàrá rẹ̀ ní ṣẹlẹ̀ ń bẹ̀ mẹ́bà láwọn gbé nǹkan kan fún ọ tó iṣẹ́ wà láì kádàrá rẹ̀ àwọn tí ń lọ ọbẹ̀ táyé wọn ò dáńkọ́ wọn ò rí nǹkan kan pè fún ọ kódà mo bẹ̀ lọ́n kán tiẹ̀ pé kán pèdè dìbéètì fún wa mo ní béèrè kan tí màá béèrè lọ́wọ́ kéwọn láwọn kí n sọ kan ń bẹ̀ tẹ́ bá lọ wọ́wọ́ márààrún kéwọn lá ìkan bẹ́ẹ̀ tó dúró báyìí tí ò ṣeé ṣe kí ló mú kéwọn lá tí ò fi sọ fún àlìjánu káṣù àyá ìlú pé ọwọ́ mi tó dúró tí ò ṣeé ṣe yìí mo fẹ́ máa ṣe kó wá pe orúkọ àwọn orúkọ ẹ̀mí kán kọ̀ǹtró ọwọ́ yẹn kọ́ṣẹ́. àtàwọn ìbéèrè mi mẹ́jọ náà lọ́jọ́ tó lọ́ máa ní kí ìjókòó wáyé ọlọ́run ní waqul amantu bima anzala Allahu min kitab ìwọ́sà sọ fún wa pé dèdè tọ́lọ́ sọ kalẹ̀ nù tíra èmi gbàgbọ́ wa umirtu wọ́n sì pa mí láṣẹ li a'dila bainakum kí n ṣe déédéé láàrin yín Allahu rabbuna wa rabbukum ọba Allah ìlọ́lọ́wọ́ ọba tiwa náà lọ́lọ́wọ́ ọba yín lana a'maluna wa lakum a'malukum iṣẹ́ tiwa níṣẹ́ tiwa iṣẹ́ tiyín náà níṣẹ́ tiyín o la hujjata baynana wa baynakum Allahu yajma'u baynana wa ilayhi al-masir. Sheikh Nafi sẹ́yìn náà ṣàkíyèsí tí mo sọ irọ́ lásán àwọn èèyàn kú sọ́wọ́ wọn àwọn èèyàn ń bẹ lẹ́yìn wọn tó yẹ pé àwọn kan ń pàtẹ́wọ́ lásán ni wọ́n tòṣì ju nǹkan míì lọ wọ́n ń bẹ lẹ́yìn wọn wàhálà wọn ń bẹ lẹ́yìn wọn tí wọ́n tòṣì pin ẹni wọ́n kó gba àwọn ọmọ wọn jáde àwọn jẹ́ ń play fídíò kan tó bà mí nínú jẹ́ nígbà mo wo fídíò náà òun ní kí n jẹ́ ọkọ̀ play náà fídíò méjì náà mo mú wá torí táàmù wá ti pé ẹwọ ilé ibi náà ti sọmọ lóko ẹ kọjá àwọn ilé ibi náà ti sọmọ lóko ẹ jẹ́ n zoom ẹ díẹ̀ ibi náà ti sọmọ àlìkọ́ọ̀sì mi lóko ẹ máa wó kọ tí ń sọmọ. wọ́n ní orúkọ ọmọ náà yóò máa jẹ́ Alisa kí ni mo pè é Alisa ALEESAH Ali. so Sheikh Nafi ọlọ́run kú sí o onímọ̀ lẹ́yìn kí ni túmọ̀ Alisa o ẹ̀dàkùn ẹ̀bá ni wọ́n túmọ̀ Alisa so wọ́n ti swẹ́lì ẹ̀ fún wa Alisa so lóòótọ́ ìgbésí ayé wọn pọ́blẹ́mù tí wọ́n nu ìtẹ́rí wọ́n so kọ intelligent ní kí wọ́n so kọ ẹ rí i pé ẹni tí ń ṣe súná ọmọ nù wọn yìí ìyẹn àlìkọ́sì mi yìí gbogbo àwọn olórin gbogbo àwọn àfáà ni wọn gbogbo wọn ni wọn ń kí o wọn máa ń kí o lọmọ àlìkọ́sì mi yìí o wọn máa ń kí dáadáa ìmọ̀ wá bàdàn ìmọ̀ wá sáwọn prógrámù bàdàn dáadáa lọ́mọ yìí so ọwọ́ pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí ní tó kà wọn àfáà kan náà ń bẹ táwọn tiẹ̀ máa wé láwà níbà yìí tiwọn àwọn ń tiwọn kán rí ìjọ kèmí àti wọn ń sọ̀rọ̀ mú ní àkàràǹkùn la kìí ṣe gbogbo ẹni tẹ́ bá ti gbówó lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀mọ́ hélì ẹnu wọn náà láti mẹ́ta níjẹ́ lord of soul kò sẹ́ni táwọn ò lè polówó ń tiwọn kò sẹ́ni tí wọn ò lè polówó bí wọ́n bá wà ń jókòó yìí náà wọ́n polówó àwọn ẹlẹ́mìí náà wọ́n polówó wọn tí wọ́n dànù tí wọ́n dànù sí tán yányá so Alisa ẹwà tí wàá gbọ́ nǹkan kan ẹ máa gbọ́ lọ. gbogbo mọ́nímọ́ní tí wọ́n máa ń mọ́ni sọ́lá gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sáànú gbogbo mọ́nímọ́ní tí wọ́n mọ́ni sí ìyè tí wọ́n sọ ní dọlọ́lá láyé aṣọ dọlọ́lá lónìí a fi àṣẹ àwọn ẹ̀mí mímọ́ a fi sọ ẹ́ di ààyè lónìí o ò gbọ́dọ̀ ṣẹrú o ò gbọ́dọ̀ sí lẹ́yìn iwájú ló máa bẹ̀rẹ̀. ṣe gbọ́ kútúbà wọn sirru rohaniyin àṣírí àwọn ẹ̀mí nígbà wọn kà ṣe ti rí kí ló kọ rẹ̀ àpọ́nlé ànábì inú lẹ́gbẹ̀ẹ́ wọn yóò ẹ ti rí ń bì àpọ́nlé ànábì rẹ̀ o nígbà wọn kà sírù rohaniyin náà ní wọn wò pé ẹ dákun èwo ibo àmọ́ ajá sí so Alisa tí wọ́n ń sọ yìí ọmọ ga o Alisa tí wọ́n ń sọ yìí nínú ẹ tí ẹni ọ̀bẹ àwọn olórí fọ́tò rẹ̀
inú ẹni tó ti jẹ́ orúkọ rí tí wọ́n ń pè ní Alisa ẹ̀dí ní fọ́tò ẹnìkan hàn inú ẹni tó ti jẹ́ orúkọ rí tòótọ́ pé kìí ṣe nǹkan tuntun àmọ́ mùsíbà ni pé kí mùsùlùmí bímọ ọkọ̀ ọwá rí gbogbo ọkọ̀ àwọn ẹni rẹ̀ ńlẹ̀kọ̀ sọ orúkọ ẹni tí wọ́n sọ rí o. ẹ máa wo orúkọ inú àwọn tí ń jẹ́ Alisa lágbàáyé òní orin ní kọ ẹ̀dágun ṣe kìíní clear àwọn náà lè tẹ̀ sí òní Alisa rè òun rè ẹ ti rí àwọn ò tiẹ̀ tún gba swelling rẹ̀ gan so ELISSA ni tí ń túmọ̀ sí pé obìnrin wọn bí Zainabu mbembe, Karoma mbembe, Hamdala mbembe, Ogbe mbembe, Fatima, Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ Alisa ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka Sirru Ruhaniya ibẹ̀ mo tún wọ́n wò pé ṣètánì mà ní istahwada alayhimu shaitan ṣètánì mà rí gàba ìjẹlẹ̀ yìí lórí gan fa ansahum dhikrallah ó sì mú yín gbàgbé ọlọ́run tán yányán ẹ̀tì ẹ̀rántí ọlọ́run mọ́ Sirru Ruhaniya ẹ máa wo nǹkan o àwọn àgbààgbà ń bẹ ń bẹ o. Ìwé ló ṣẹlẹ̀ mọ́mọ́ dalẹ̀ ẹ ti ráwọn àfáà pọ̀ ń bẹ ò tó rálẹ̀ kọ́ sí ní yẹn ìmọ̀ ìyàwó ẹ mọ̀ báwọn wọn náà ni. bẹ́ẹ̀ ń gbọ́ ó túbá nu o. La ilaha illallah. Suratul Fatih, Suratul An-Nasri. Àwọn àgbààgbà fà. Àlùmọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ ti rí ìtàn fi ń rọ́ọ̀nù wá nílẹ̀ Yorùbá àti ìgbádùn ara wa àìgbádùn ara wa nílẹ̀ Yorùbá wọ́n tún ń pe àwọn ẹ̀mí àìrí wọlé o àwọn ẹ̀mí àìrí tàwọn Kírísítẹ́nì mẹ́mbẹ̀ tó yẹ pé táwọn bá bẹ̀rẹ̀ sí ní pe ogun wá látòkè báyìí táwọn pe ogun ẹ̀jẹ̀ nǹkan kan èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé Ọlọ́run ní ṣàánú wa ń bẹ̀ àwọn tí wọ́n láwọn lọ lé kí òyìn ń kọ́ àwọn tí wọ́n lọ lé kí òyìn ń kọ́ gbogbo tí wọ́n ń pè ní ìsìn in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan aya Qur'an san pé ńjọ́ tí àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n fi aya Qur'an kọrin azahun sí adùn àná akọ́ àríkàsí ìyá à ń sọ ń gbà náà pé àì fi Qur'ani kódà wọ́n tún ń búra ń bẹ̀ ni wàṣámùsí wàdùháhá alhálfù bìgẹ́rì láì lẹ́ọkọ́ ṣe ń bẹ̀ wọn ó ń ké ó sì ní ó sì yẹ kó yé yín àmọ́ kò yé gbogbo àwọn tó jẹ́ al-usul gbogbo àwọn mata ummu bihil balwa gbogbo àwọn nǹkan tó ṣe pé nítọ́mọ̀ nìyàn mùsùlùmí gidi ọba mọ̀ kìí ṣe mùsùlùmí ẹwà jẹ́ ìfẹ́lẹ́ èdè ládé kálíbà máa lọ torí àfẹ́ kí wákàtí kan ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ o ọ̀tọ̀ ní ti bàbá ilé o ẹ wo bàbá ilé nísìnyí
bàbá ilé ní fọ́ǹbù pé àáfàá lòun òun sì ń gbé pèsè. sá lọ́n tẹ́ ń ṣe náà lè pèrè ayé náà àfà lè pèrè ayé babaláwo lè dúró bì kan àfà òun gbẹ bọ. àfà ni mí. àfà òun gbẹ bọ. àfi ṣe rí. àfà òun gbẹ bọ. ó ti wà ní àtìtì kọ́ sí. ẹ bọ́ wà ní àtìtì kọ́ sí. sẹ́ni bó bá ṣe bá láyé nìyẹn wọ́n fi kọ́ wa ní. ọwọ́ ta lẹ ti bá. àfà wa ni. àfà tá la fà yín. àfà tó kọ́ mi ní kéwù. ta ló kọ́ yín kéwù. àfà Usman. Usman wo. ní fọkọ. àfà Usman fọkọ ẹlẹ́bọ ni wọ́n. ṣé ẹlẹ́bọ ni àfà Usman fọkọ. wọ́n ń gbé o. wọ́n ń gbé ẹbọ. wọ́n fọ́n fẹ́ràn mi gàdọ́ ń gbé. gbogbo àfà ló ń gbé. gbogbo àfà kọ́ pásítọ̀ ń gbé. ìtì mo fẹ́ fàyọ́nú eléyìí ní pílẹ̀ eléegun pọ̀ ni pé níbi táwọn ọmọ kọ̀ọ̀kan ti ń ké ọ rí pé tí mo sọ ń bẹ̀rẹ̀ nu gbogbo ẹni tí ò bá wa bẹ̀rẹ̀ ká lọ tún gbọ́ ń bẹ̀rẹ̀ padà tá a bá ṣe tán tí mo sọ ń bẹ̀rẹ̀ nu pé ibi tí nǹkan yìí ti ń wọ́ wá ibi ẹlòmíì ti ké ó gangan ni ló ti ṣàgbákò orí ibú yìí. ẹwájá gbélé kó ń bẹ torí ilé ìkọlà fi wá lálẹ́ ìyẹn ọ̀dọ́jọ́ mi ìjókòó tí gbogbo wọn ti wá mọ́ tí máa kémi lára ni pé ẹ pàdé àwọn tẹ́ ẹ lè kọ̀rẹ́kìtì lágbo ẹ tún wá máa rẹ́rìn irú ẹ̀ sì ṣẹlẹ̀ nígbà tí bàbá tó sọ yìí pé ní Jìbìrìlù gọ̀ òǹkàlùkù ti rántí níjọ́ tí wọ́n sọ pé Jìbìrìlù gọ̀ àwọn àgbààgbà afáǹbẹ́lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn àwọn náà ti dòkú ọ̀run lónìí o wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ara báyìí wọ́n jọ ń rẹ́rìn kọlura wọn nínú àwẹ̀ inú mọ́lúdì tó lọ yìí ìkànnà àwọn ọ̀dọ́ àwọn òjíbára nínú àwọn ọ̀dọ́ ọ ń sọ nílọrin pé Ìlọrin táwọn wà yìí nílùú tó yẹ pé téèyàn bá mọ̀ rìn dáadáa wọ́n pààyàn kéèyàn tó délé àwọn àáfàá ń bẹ́ẹ̀ wọn ò sọ pé mọ́ sọrú eléyìí mọ́ wọ́n rẹ́rìn wọ́n kọlura wọn bẹ̀ inú àwọn nǹkan wọn làwọn ọ̀dọ́ yẹn fi ń rò pé táwọn bá ju sọ àwọn ti jẹ lọ àwọn kúkú ní baba ń gbẹ́jọ́ ní baba ń gbẹ́jọ́ àwọn ọmọ wẹlé o. ó display dáadáa ń bí lójú àwọn àáfàá wọn nìkan kò sì correct ẹ̀ wọn kọ́. ẹjọ sókè ní yẹn clear àlìkọ́sí mi nù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀tí láwọn àfáà mi láì tẹ́gùn o ẹ̀tí láwọn àgbààgbà àfáà ń jókòó mo fẹ́ jẹ́ ẹgbọ́ délẹ̀ dáadáa kẹwa ọ̀nkálùkù á kọ́mẹ́ǹtì tó bá rí ń bẹ̀. àwọn ọ̀gá ẹ̀ mọ́. ìpìlẹ̀ àti ìpadà sí gbogbo wa ọba tó ní àṣẹ lórí ẹ̀mí tó ń gbénu gbogbo wa látara nílé ọlọ́run mo kí ọ̀gá wa àdọ́gba Muhammad látara nípa àdọ́gba Muhammad mo kí ọ̀gá wa àdọ́gba Suleiman salam mo dá yí kíkí náà dé ọ̀dọ̀ bàbá wa àgbà tí ó já sí pé gbogbo àyè náà ni àti àmàkì wọn mo ti ṣe pé nípa arúgbó àwọn àfáà wa lẹ́nu wọ́n mọ̀ wípé èyí tí wọ́n kọ́ wa òun náà lè ṣe àgbẹ̀rẹ̀ ṣe nǹkan míì. Lóòótọ́ já sí pé tí láàbù àgbà láwọn èèyàn bá mú ìròyìn wá ọ̀sẹ̀ tó máa sọ ní ìgbọ́n tó sọ yẹn kò ní bẹ́ẹ̀. Kò ní bẹ́ẹ̀ torí pé ó ṣe é ṣe kó já sí pé ọ̀tá ló gbọ́ wá lọ́la bá gbọ́ wá sí ọ̀tá ló sọ láwọn orí bẹ́ẹ̀ ó ṣe nílì yẹn. Àwọn àkí ìkọ̀tà wà láyà tó lórí bẹ́ẹ̀ fọ́ wa. Wà ẹni mo tó sọ yín bàbá àti lórí bẹ́ẹ̀ fọ́ wa. Olùkọ́ ọ̀tá ló gbé ìwà lójú orí bẹ́ẹ̀. Aláwọ̀ kú lórí iṣẹ́ wọn fi pa wọn. Àwọn táwọn ọmọ ìlú pọ̀, orí tó ti dé gbá lórí iṣẹ́ ìtajà ọ̀gá. Èyí máa jẹ́ bẹ́ẹ̀ nítorí kò ní tán. Ọlọ́pàá àṣàlékún ìjẹ fún wọn. Ọlọ́pàá àṣàlékún ìjẹ fún wọn. Látara bẹ́ẹ̀ kò sáàyè tá a dé bàbá mo nílò lọ́dún òórùn nígbà tó yẹ pé akíkéwù ní wò ní àwọn náà lọ́kọ́ wa nígbà tó yẹ kéwù ńlá
bí ẹ bá jẹ́ kéwú láwọn bá mi lọ́ọ́ gbé kéwú ojú kéwú ní ẹ̀kọ́ wa ẹ̀ náà ló ti ńlá. ó túmọ̀ sí pé ńlá ẹ̀kọ́ wa ni. Àlùbáríkà yẹn náà ni ẹ̀yin náà lè sọ fún ajọ́ bẹ́ẹ̀ fún àṣà àdá jẹ́ ìrúdọ̀ àwọn àbá mi. Àlùbáríkà lè fún àṣà àdá ẹni ẹ máa lọ ẹni gbogbo omi tẹ́ bá sì ti tẹ̀ ilẹ̀ ẹni ní ṣùgbọ́n tọ́sílàìsì náà fún yìí kẹ́ ẹ lè máa fi dá tó bá jẹ́ òótọ́ àti rọ́mọ̀. Sọ túmọ̀ sí pé nẹ́fà àní ẹ̀fà gbà nǹkan tó ju òótọ́ tẹ́ gbé fún wa lọ. Ìgbà tí bá a rí tó yàtọ̀ sí tẹ́ gbé fún wa tẹ̀lé àti kúrò. Àwọn àríwọ̀ bíbẹ̀ ju ọlọ́wà tàbí ọ̀pọ̀lọpọ̀ náà lọ. Ẹnìgbà tún rẹ́rìn. Mo fi àlùbáríkà àwọn àfáà wa àlùbáríkà àwọn ẹ̀mí ọlọ́run mo tún lè tọrọ fún ṣe nítorí tí àbọ̀ àti ìlú ti rí bẹ́ẹ̀ ní ìdí máa tí àlẹ́nu àbá àyànfẹ́ kọ́ mi lélẹ̀ wọn kàn fẹ́ yẹ̀yẹ́ mi ni so mi ò ní máa ń ṣàkíyàn lẹ́nu wájú yìí àwọn ọlọ́run wọlé àwọn èyí ẹ̀ ti wí yẹn náà àwọn ọlọ́run sà ẹbí kọ́ mi lé lábẹ́ ìgbà gbogbo yìí tẹ́ ti ṣe náà sà òun náà lọ̀rọ̀ kò sọ̀rọ̀ mímọ̀ lẹ́yìn ẹ̀ nígbà tí àbá wa àgbẹ̀ yìí ti bímọ lẹ́yìn kan wá sọ pé túnṣà bá gbé àwọn bímọ wọ́n lè gbà bímọ wọ́n lọ́kùnrin àwọn obìnrin mo wá lọ́kùnrin ẹni wá ní akọlù bìdán kí àpòlé wá sọ pé sọ́dọ̀ òṣà àtúnṣe wa lóró ọmọ tó dìbò àwọn òbíbẹ́ ni àwọn ọmọ ní dúró àyè yìí. Ìlànà ìmọ̀kánì. Ẹ ti rí jàmá ibi tá a ti dúró lálẹ́ inú ẹ ti rí ní tí mò ń sọ. Máìkì padà máìkì master mike ọ padà síbi tí èèyàn ti lè sọ̀rọ̀ padà pé èwo lẹ̀ ń ṣe yìí téèyàn challenge wọn physically tíjòkó sì change lẹ́ẹ̀kan náà wàláì mo mà wọ́n ń ṣe orí ẹ̀dá lọ́dọ̀ tí wọ́n máa dùn tí wọ́n máa wà lágbo kan tí ọ̀lọ́ bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n change ìjókòó lẹ́ẹ̀kan náà pé wá eléyìí rọ àwọ̀ ògbélé sọ àmọ́ yìí ẹ kàn máa pọ́nrọ́ lé ẹ máa dọ́ọ̀bùrọ́ irọ́ ọmọ lọ náà ni èyí torí pé onírọ́ tó bá ti lè rí i pé òun rẹ ẹnìkan máa gba irọ́ lọ́wọ́ òun yóò rò pé nǹkan gidi lòun ṣe ìhun làwọn afáà fi gbọ́rọ̀ kalẹ̀ pé tẹ́ bá ti rí àwọn olódodo tí wọ́n bá fi lè dákẹ́ lórí ìbàjẹ́ táwọn kan ń ṣe àwọn onírọ́ wà máa rò bí ìgbà pé àwọn wà ala hakin lórí òdodo èyí ló gbé kọ́ídà òṣòlíyà wáyé pé àsùkúùtù fi ma'radil hajati ila al-bayani bayan ìdákẹ́jẹ́ ń bi tá a ti bùkátà ká sọ̀rọ̀ ìtumọ̀ ìdákẹ́ ọmọ túmọ̀ pé ọ̀rọ̀ náà láti fi dákẹ́ ti wá sọ̀n ìtumọ̀ nípa àti inú wa ti dùn sí ìtumọ̀ ní pé ayọ́nu sí ń tẹ́ǹsẹ̀ ẹ sì rí pé tẹ́ bá lọ wo gbogbo àwọn àgbààgbà níbi tá à ń sọ yìí tí wọ́n kọ́kọ́ ń pàdé àwọn ẹni in the first place wọ́n kí wọ́n ní wọ́n yìn wọ́n ní pé ẹ̀mí náà ní ní kankankan wọ́n kí wọ́n ní kó tó di pé ọjọ́ tí Kasalawa burst jàmọ́ ẹ̀já ibi tá a ti dúró nù kọ́lọ́n kó sì wá jẹ́jẹ́ èmi kàn pàkíyèsí eléyìí ni gbogbo àná lájọ bùkátà al-amru bil ma'rufi wan nahyu anil munkar tá a bá torí owó pàṣáfẹ́ lówó ká máa rántí pa ìgbádùn tayé ìgbádùn tó ní bẹ̀rẹ̀ tó sì ní parí ni àmọ́ gbádùn tàlìkíámà ìbẹ̀rẹ̀ nìkan láàmọ̀ pé ó ní kò sí parí fún mọ́ khalidina fiha abada ẹ lè ráyà kankan tó lọ́n sọ pé tẹ bá ti wá wà láyé o ẹ wà máa gbáyé lọ kò sí ọlọ́ni dhalika mata'ul hayati dunya wallahu indahu husnul ma'ab ibi tá a gbọ́dọ̀ jọ dúró sí nìyẹn kálíbà jẹ́ kan gbógi náà àwọn ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam abẹ́lẹ́ wọn bá dẹ́dá wa kó tún wọn ṣe kó tún àwa náà ṣe o kó ṣàlékún ìmánì wa kó bá ní tètè fọ̀nà mọ́ àwọn náà nítorí pé gbogbo àwọn tí wọ́n rin ojú ọ̀nà lánàá gbogbo wọn náà ni wọ́n sunkún bọ̀ o ìyìn tí àwọn àbàyàn lẹ́rù ń bẹ̀ ni pé kì í ṣe pé àwọn nìkan náà wá dá sunkún wọ́n ń sunkún pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ sáyé àwọn ọmọ náà ń sunkún lọ́wọ́
ayé máa dàrú mọ́ ọmọ lọ́wọ́ tí wọ́n bá lọ tán ni àmọ́ ọlọ́run jẹ́ ó tètè yóò ń kálukú kò ní já torí níta fẹ́ jẹ lónìí ba ọ̀la jẹ́ á dúró báyìí naktafi bi hadha al-qadr insha Allah fi hadhihi al-laylati al-mubaraka wa insha Allah min al-mumkin okay ọ̀la gadan yawm al-jum'a okay àti ní ọ̀rọ̀ àní kútúbà jímọ̀ta tí ó bọ́lá lọ tó jẹ́ ti iléyà àti hajj so anytime lálẹ́ yọ lórí ọ̀rọ̀ yìí bá a sì máa sọ náà nù táàdé máa expose àwọn nǹkan tó jẹ́ fact èmi ò sì ní parọ́ tí n bá mọ̀ lórí ọ̀rọ̀ yìí dá mọ́ máa pọ̀ torí pé táìmù tí mo lò lábẹ́òkúta bí ò ṣe pọ̀ ọlọ́run ní kí n rí àwọn ilé kan dá lóye mọ̀ yí pé ní Ògùn gangan ni wọ́n wulẹ̀ rán lábẹ́òkúta ó kéré nù létí ò sóòsà ń bẹ̀ àwa ń sọ̀rọ̀ gbó létí ò tí wàá ní sóòsà kése bí àwọn àtòkù kése gbé àwọn eléyìí bá ń tòkù nǹkan bí ibà àwọn ibẹ̀ yẹn kọ́ tó jẹ́ pé ibẹ̀ gangan ẹ rí i pé ní tí ń bẹ lamẹ́ríkà fi sọ pé òun ò létí ìdá sí wọ́n jọ mọ́ra wọn ni bó o wulẹ̀ dá sí náà kí láǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ kọ́ ọmọ dá sí gan hasan bóyá òwulẹ̀ dá ọ̀fọ̀ ogun nǹkan lójú pọ̀ ni. so abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́ jọ wọn bá ń tí ọlọ́run alẹ́ ti rẹ̀ ọlọ́run kọ́ gba níjọsìn fẹ́ nìkan kọ́ gba olólùfẹ́ la kí o ọlọ́run dákun má jà kó ọwọ́ o nítorí pé nínú àwọn ọ̀nà tí wọ́n máa gbà operate wọn a máa fẹ́ nǹkan sí yàn la nínú afẹ́fẹ́ so mo fi ń pariwo pé gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń lo báńgùsì sọ́wọ́ tí wọ́n ń lo òka sọ́wọ́ àwọn náà ń fi ẹ̀yọ́nú ń bẹ́nu òka tí wọ́n ń lò ẹ̀yọ́nú ń bẹ́ńbẹ́ wọ́n sì láti mí sí la tí wọ́n máa fi bọ̀yàn lọ́wọ́ báyìí àbí tí wọ́n fi dìmọ́yà àbí wọ́n ṣe nǹkan kan àbí tí wọ́n fi ń sọ̀rọ̀ gan ìní ọkàn fi wọ́n balẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ torí pé mọ́dàrí kan bẹ́nu ìyìn tí wọ́n fi sọ́wọ́ nú àwọn òka pàǹpàǹ tẹ́ bá sì lọ wọ ọwọ́ kéwù ńlá òun náà máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòka tí wọ́n yá tì mí sí wọn sọ̀rọ̀ fi jẹ́ pé ní wọ́n ran gbogbo yín jọ papọ̀ náà ni ibi tẹ́ ẹ ti yọ ìyàtọ̀tọ̀ síra yín náà ní fi ń jọ yín lójú ẹ̀rí pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kasiru ruhani káàtì bíi àpọ́nlé ànábì tóun náà kọrin káàkiri ẹ̀rí pé ó náà kọ́kọ́ kóra ró pé ibo mo já sí gbogbo àwọn sàwọ́tí gbogbo lójú yín ọba bàjẹ́ níjọ́ tí inú bá bí kéwọn ńlá kọ́ka gbogbo yín pé ẹjọ́ wà nú ẹgbẹ́ kan náà ni wà lẹ́ẹ̀jọ́ ṣòfò pọ̀nú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته uncle láàrin iwájú wọ́n ní please don't stop ẹ̀dá kan já stop ọ̀la tún jimá wa sì ní máàmù so ọlọ́run kò sí wá jẹ́jẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.